káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. A kí yín káàbọ̀ padà sórí ètò yín ètò wa ní ẹwà èdè Yorùbá láti ọwọ́ Ref Tutors Educational Services, níbi tí a ti mú ìwé kan wá sí etí ìgbọ́ yín tí a pe àkọlé rẹ̀ ní àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí a ti bẹ̀rẹ̀ ìwé yìí ní kíkà láti orí kìíní títí dé orí 16 ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà yìí láti orí 17. Ẹ máa bá wa ká lọ. Ọjọ́ tí wọ́n dá fún ìgbéyàwó pé wọ́n ṣe ìgbéyàwó náà, ayé gbọ́ ọ̀run mọ̀. Ọlọ́ládé kò wálé fún ìgbéyàwó náà, ó ń ṣe ìdánwò lọ́wọ́ ní àsìkò náà. Kò ju bí oṣù mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó tí ọba aláyélúwà, ọba tí gbogbo ìlú fẹ́ràn, ọba adékìítẹ́ gbéṣẹ̀. Ọba wàjà, kí a tó rí ẹranko bí erin ó di inú igbó, kí a tó rí ọba bí adékìítẹ́ ó di ojú àlá. Àwọn ará ìlú fi oṣù kan ṣọ̀fọ̀ ẹni rere tó lọ. Wọn kò fi ọ̀rọ̀ oyè náà falẹ̀ rárá. Wọ́n fi Adéwálé sí ipò bàbá rẹ̀. Òun nìkan kúkú ni lọ́wọ́ kábíyèsí, gbogbo ìlú ló sì fẹ́ràn rẹ̀ tí wọ́n fara mọ́. Nǹkan ayọ̀ ṣẹlẹ̀ ní ìlú Ìmẹ̀ràn lẹ́yìn oṣù mẹ́ta tí Adéwálé gun orí ìtẹ́. Ṣemílórè bí ọmọ ọkùnrin làǹtìlanti. Ìdùnnú ṣubú ayọ̀ fún àwọn ará ìlú. Wọ́n jó wọ́n yọ̀. Adéwálé fi tìdùnnú sọmọ náà ní Ọ̀rọ̀mídayọ̀ Adéjùwọ̀n, ọmọọba Adéwálé ti ìlú Ìmẹ̀ràn. Wàhálà Adéjùwọ̀n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí agbára ìyá rẹ̀ kò fi ká. Kí ọmọ yìí má sì fi wàhálà pa Ṣemílórè, olórí ọba Adéwálé pàṣẹ pé kí ó gba agbọmọtọ́ tí yóò máa bá a tọ́ ọmọ náà, torí egungun ọmọ náà dàbí ti àgbàlagbà ni. Bí ó ti ń gun àga ló ń gun fèrèsé, á sì dá gbogbo ilé rú. Bẹ́ẹ̀ ọmọ sì ṣẹ̀ṣẹ̀ ń jókòó ni. Olórí fi ọ̀rọ̀ náà lọ ọ̀rẹ́ rẹ̀ kan. Ọ̀rẹ́ rẹ̀ yìí ló bá wá agbọmọtọ́. Ọjọ́ tí agbọmọtọ́ wọlé ní nǹkan ńlá tún ṣẹlẹ̀. Talẹ̀ yín wá wò pé agbọmọtọ́ yìí lè jẹ́ o. Ẹ máa bá wa ká lọ. Bí agbọmọtọ́ ti wọlé ni olórí ti ń nífẹ̀ẹ́ rẹ̀. Olórí sì sọ nínú ọkàn ara rẹ̀ wípé òun yóò mú ìyá agbọmọtọ́ náà bí ìyá òun. Wọ́n ṣe ìyá náà ní àlejò. Oúnjẹ ni ìyá yìí fẹ́ jẹ nígbà tí ó gbé ojú sókè. Ó dìde, ó súnmọ́ àwòrán tí ń bẹ lára ògiri. Bí ó ti ń wò ó ni omi ń bọ́ ní ojú rẹ̀. Ẹnu ya olórí, ó sì béèrè lọ́wọ́ ìyá náà. Ó ní, ìyá, ṣé kò sí tí ẹ ń tẹjú mọ́ àwòrán èmi pẹ̀lú ìyá mi bákan? Ọmọ mi kò kúkú sí. Àwòrán èmi pẹ̀lú ọmọ mi Olúwaṣemílórè nígbà tí ó wà ní ọmọ ọdún 5 ni mò ń wò. Ọ̀rọ̀ yìí ya kábíyèsí àti olórí lẹ́nu. Ìyá agbọmọtọ́ náà súnmọ́ Ṣemílórè. Ó yẹ ẹ̀yìn etí rẹ̀ wò, torí ojú ọgbẹ́ kan ń bẹ ní etí ọmọ tiẹ̀. Abẹ ni ọmọ rẹ̀ fi gé etí nígbà tí ó wà ní ọdún 2. Ó yẹ etí náà wò, ó sì bá ojú àpá ọgbẹ́ náà níbẹ̀. Ẹ̀jẹ̀ rùn kanra o. Ṣemílórè dìde, ó dì mọ́ ìyá rẹ̀. Ìyá mi, báwo lẹ ṣe rìn? Ọmọ mi, lẹ́yìn ìjàmbá ọkọ̀ àwọn agbófinró kó gbogbo àwa tí ìjàmbá náà ṣẹlẹ̀ sí lọ sí ilé ìwòsàn. Ojú tí mo là, n ò rí àwọn ọmọ mi mọ́. Ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó náà ló sọ fún mi wípé Ọpẹ́yẹmí tí mo gbé pọ̀n ó ti kú. Lẹ́yìn tí wọ́n tọ́jú mi tán, wọn kò rí kí ẹni kankan kó béèrè mi. Ọ̀kan lára àwọn oníṣègùn náà ló gbà mí tira, tí èmi pẹ̀lú rẹ̀ jọ ń gbé pọ̀ kí ọlọ́jọ́ tó dé. Tí ikú mú olóore lọ, mo wá rò wípé ó yẹ kí èmi náà wá iṣẹ́ ṣe pẹ̀lú ọjọ́ orí mi. Kì í ṣe tí mo lè ṣe tí ó ju ti agbọmọtọ́ èyí tí mò ń ṣe yìí lọ.
Orí ọ̀rọ̀ yìí ni wọ́n wà tí àlejò kan fi wọlé dé. Ta ni àlejò náà? Ọlọ́ládé ni. Ó ti parí ẹ̀kọ́ rẹ̀ ní òkè òkun. Kò tilẹ̀ fi tó ẹ̀gbọ́n rẹ̀ létí pé òun bọ̀. Ó fẹ́ kí ó jẹ́ ìyàlẹ́nu fún un. Kódà Ọlọ́ládé tún mú ìyàwó wálé láti òkè òkun. Wọ́n ṣàlàyé ẹni tí àlejò náà jẹ́ fún ìyá Adédoyin. Inú rẹ̀ dùn, ayọ̀ rẹ̀ sì kún. Ó súnmọ́ Ọlọ́ládé, ó dì mọ́ ọ. Bí ó ti fẹ́ fi ọwọ́ Ọlọ́ládé sílẹ̀ ni ó bá ìdí lọ ilẹ̀. Wọ́n sáré sí Adédoyin. Adédoyin ti dì pọ̀jọ̀rọ̀, kò lè dìde, kò lè sọ̀rọ̀ mọ́. Ó ń wò bí màálùú tó rí ọ̀bẹ. Kàyéfì ńlá ni ọ̀rọ̀ náà jẹ́ fún olórí kábíyèsí Ọlọ́ládé àti ìyàwó rẹ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ń tọ́jú Adédoyin títí, ṣùgbọ́n àìsàn náà kò lọ. Lẹ́yìn oṣù kan àbọ̀, Adédoyin la ẹnu rẹ̀ sọ̀rọ̀. Ó ní kí wọ́n ó gbé òun lọ ọ̀dọ̀ ìyá òun ní ìlú Arẹmọ. Wọ́n di igbá di agbọ̀n lọ ìlú Arẹmọ. Ó pẹ́ díẹ̀ kí wọ́n ó tó mọ ilé Àbẹ̀kẹ́ ìyá Adédoyin. Ojú Adédoyin pàápàá kò dá ilé náà mọ̀ mọ́. Àbẹ̀kẹ́ ń bẹ láyé, ó ń bẹ láàyè, ṣùgbọ́n àgbà ti dé. Inú rẹ̀ dùn láti rí ọmọ rẹ̀, ṣùgbọ́n ipò tó bá ọmọ rẹ̀ kò dùn mọ́ ọ nínú. Adédoyin jẹ́wọ́ fún ìyá rẹ̀ wípé òun ló gbé owó kòkó ọjọ́ kìíní àná. Ọ̀rọ̀ náà dùn Àbẹ̀kẹ́ torí kò rò wípé Adédoyin lè ṣe irú rẹ̀. Àbẹ̀kẹ́ fi yé ọmọ rẹ̀ wípé bàbá rẹ̀ ṣépè fún ẹni tó gbé owó náà kí ó tó kú. Ó ní àbálájọ tí ó fi ń ṣàìsàn. Irú àìsàn tó ṣe bàbá rẹ̀ tó fi kú ló ń ṣe ọ́ yìí. Bàbá rẹ̀ sì ti ṣépè wípé ẹni tó ṣe irú rẹ̀ kò ní jèrè ọmọ rẹ̀. Ìyá mi, ẹ jọ̀ọ́, èmi náà kọ́, torí ìfẹ́ ni mo ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n mo mọ̀ dájú wípé èyí yóò kọ́ àwọn ìyókù lọ́gbọ́n. Àwọn tí ó lè ṣe ohunkóhun torí ìfẹ́ yóò kọ́ wọn lọ́gbọ́n. Èmi ti gba kádàrá o, mo ti gbà á ìpín mi, pé ìpín tèmi lèyí, mo gbà á bí mo ti yàn án. Mo wá rọ ìyá mi kí ẹ bá mi lọ ojú olórí bàbá mi, kí ẹ bá mi bẹ̀ òkú ọ̀run kí ó fi orí jì mí, kí èmi náà lè rí ọ̀run wọ̀. Ṣemílóore súnmọ́ ìyá rẹ̀, ó gbé orí rẹ̀ lé lẹ́sẹ̀, ó di ọwọ́ rẹ̀ mú. Lójijì Adédoyin mí lókèlókè, ó mí lókèlókè títí ẹ̀mí rẹ̀ fi bọ́. Ó bá ṣe wípé omijé máa ń jí òkú dìde ni, Adédoyin ìbá ti jí dìde. Ìbànújẹ́ ṣubú lu ayọ̀ àwọn méjèèjì. Wọ́n sinmi ẹkún àsun ìdákẹ́. Ṣùgbọ́n omi ojú kì í jí òkú dìde. Wọ́n palẹ̀ òkú mọ́ gẹ́gẹ́ bí òkú ọlọ́mọ ẹni ọmọ sin. Wọ́n ṣe òkú Adédoyin bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Lẹ́yìn ìsìnkú, Àbẹ̀kẹ́ mú Ṣemílóore àti Ọlọ́ládé lọ ojú olórí àjàgbé bàbá Adédoyin. Gbogbo wọn kúnlẹ̀ síbẹ̀, wọ́n tọrọ àforíjì fún Adédoyin lọ́dọ̀ bàbá rẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣe èyí tán, wọ́n dìde bí wọ́n ti fẹ́ máa lọ. Àrá ńlá kan sán, ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀, àfi bí ẹni wípé òjò fẹ́ rọ̀. Ẹ̀rù bà Ṣemílóore àti Ọlọ́ládé. Àbẹ̀kẹ́ ní kí wọ́n má bẹ̀rù torí àmì ìdánilójú pé àjàgbé ti fi orí jì ọmọ rẹ̀ ni. Àbẹ̀kẹ́ fa àwọn ọmọ rẹ̀ mọ́ra. Àbẹ̀kẹ́ wá ń jẹ èrè tí ó yẹ kí Adédoyin jẹ. Ó mà ṣe o, wọ́n so pọ̀ gẹ́gẹ́ bí ẹbí kan ṣoṣo. Lẹ́yìn ikú Adédoyin, wọ́n ṣe òkú rẹ̀. Ayé gbọ́, ọ̀run mọ̀ gẹ́gẹ́ bí ẹni ọmọ sin. Níbi ni a ó fi àdàgbà ètò yìí rọ̀kọ́ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tún máa tẹ̀síwájú láti orí 18. Ẹ kú ìtẹ́tíléko.